ṣé lóòótọ́ ni ṣá kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àfọ̀rọ̀ àpárá ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Yomi Fabiyi ó ń ṣiṣẹ́ fún ọba ẹ gbọ́ wọ́n ní ọba ló ń fìnánsì Yomi Fabiyi ẹ gbọ́ ṣé lóòótọ́ ni kò sí nǹkan tá à ní rí lórí ọ̀rọ̀ Justice Songbadi tán kò sí nǹkan tí à ní rí lórí ọ̀rọ̀ Justice Songbadi now ẹ ti succeed lórí èsì àbájáde toxicology so now ẹ tún rí nǹkan tẹ́ ẹ fẹ́ fi distract justice mọ́ ẹ tún wò ṣù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  ẹ tún sọ wípé Yomi Fabiyi ó ń ṣiṣẹ́ fún ọba so ìgbà wo ni Yomi tún di prince ìgbà wo ni ok bóyá kákó máa pe Yomi sí Prince Yomi Fabiyi tó ń ṣiṣẹ́ fún ọba torí ẹ ti ní Yomi sí ọba ló ń finance ẹ gbogbo owó tó ná ọba ló ń finance ẹ bí ẹni yìí dẹ̀ ṣe ń pariwo tó ní ojoojúmọ́ bí ẹni yìí ṣe ń ask for fund ǹjẹ́ ẹ mọ̀ pé tí Yomi bá rí enough money àìmọye àwọn ìgbésẹ̀ tí kò bá ti gbé ok ọba ló ń finance Yomi dẹ̀ ń ó ga o kò sí nǹkan tá à ní rí lórí ọ̀rọ̀ Justice Songbadi tán but ẹ tún wá gbọ́ o àwọn information kan tí mo tún gbọ́ sí àwọn information kan tí mo tún gbọ́ wọ́n ní àwọn public wọ́n ti ń fáríyá sí pé èsì àbájáde toxicology kò dùn mọ́ àwọn nínú bàbá Mohbad dẹ̀ ti gbà tó up to 70 pé ó ti wọlé sínú àkáǹtì bàbá pé bàbá kàn ń fi owó ṣararin dín ní bàbá wa lọ mú fake toxicology wọ́n wá kà fún wa ní court allegedly báwọn èèyàn ṣe ń sọ ni o mo mọ̀ pé bàbá ò ní jáde kó wá sọ nǹkan báyìí bàbá ò dẹ̀ ní jáde kó wá debunk nǹkan báyìí but àwọn èèyàn ti ń sọ wọ́n ti ń sọ wípé àwọn public ní ìdíwọ́ wọn padà pé bàbá ò lè máa gbowó àwọn kó máa fowó ṣararin dín bàbá ò lè máa gbowó àwọn kan believe pé àwọn lè lọ lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn tí a rò pé à ń fight against justice wọ́n ní bó ṣe rí di toxicology àti gbogbo ẹ̀ nínú kọ́ọ̀tì wọ́n ní bàbá yìí ò tiẹ̀ move wọ́n ní bàbá yìí ò tiẹ̀ wà surprise wọ́n ní kò tiẹ̀ wò pé ẹ wá ń bí o báwo ni ẹ ṣe máa ṣe adúrú nǹkan tí ó ṣe Mohbad adúrú gbogbo àpá tó ń rí lára ẹ̀ adúrú bí ẹ̀jẹ̀ ṣe jáde lára ẹ̀ tán kán ọrùn ẹ̀ sínú pósí tán ló fọwọ́ gbá gíláàsì ọwọ́ ẹ̀ wú ó ń bleed ó ń ṣe gbá ó ń ṣàwo toxicology ò rí kankan nínú yẹn kó gbé jáde inconclusive àbí kíkílẹ̀ sọ pọ̀ pé òun ni toxicology mú jáde ẹ má fi nù wá àmọ̀jẹ ẹ má fi nù wá àmọ̀jẹ ṣé mo pàmò èèyàn tí ń sọ tipẹ́tipẹ́ pé bàbá yìí ti ń gbàbọ̀dè ṣé mo pàmò èèyàn tí ń sọ tipẹ́tipẹ́ pé bàbá yìí ti ń gbàbọ̀dè but àwọn kan sọ pé ẹ má dà láàmú òun ló ń tíráì jù òun ló ń wá justice fọ́mọ òun ló ń ṣe kinní kan ṣé náà pé Wùnmí tún sọ ó ní tí òun bá ní kóun túpẹ́ ok nísìnyí náà Wùnmí ti ń fún bàbá Mohbad ni ó ti ń já níwọ̀n ni pé tó bá lọ tírẹ́tì òun jù tóun bá ń dáhùn bàbá Mohbad ń tẹ̀lé òun ni pé bóun bá ṣe ń go down bàbá Mohbad náà ń go down tí Wùnmí bá ti lè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn against bàbá Mohbad ẹ dẹ̀ ní máa yí ò mọ nǹkan kan nínú ọ̀rọ̀ ikú ọmọ ẹ̀ èmi ò sọ pé òun ló pa o but something behind this bàbá Mohbad ó mọ nǹkan mi ò sọ pé òun ló pa but ó ti mọ àṣírí ó ti mọ bí tọ́rọ̀ fẹ́ wó sí ó ti mọ àwọn tó wà ń díẹ̀ ó dàbí pé ní ojú ti tèmi lọ́kàn ti tèmi o gbogbo ẹni olùfẹ́ mi tó ń wò mí ẹni náà lè fi ọkàn yẹn hàn lábẹ́ comment section but lójú ti tèmi lọ́kàn ti tèmi ó dàbí pé bàbá Mohbad ó ti compromise lóòótọ́ cherry toxicology òun ló jẹ́ kí n wá wò pé no máa yé ó ti compromise tó bá yẹ pé kò compromise ni ó yẹ kí máa yí lè bá wọn drag ẹ̀ ní court pé no now àwọn public ti ń bá bàbá Mohbad fà báyìí sí pé ó máa sọ bí tó ti ṣe toxicology yẹn pé Nàìjíríà ni wọ́n ti ṣe kò ń ṣe Amẹ́ríkà gbogbo owó tó dẹ̀ ti wọlé sápò bàbá Mohbad 70M ayé mi o kò máa ń ṣọmọdé owó
70M ẹ wá ní bàbá Mohbad ò ní gara ó máa gara now nísìn ẹ tún ti wá gbé another style jáde ẹ mọ bí tẹ tún fẹ́ wé fọ̀rọ̀ sí mọ́ ẹ tún ní Yomi Fabiyi ó tún ń ṣiṣẹ́ fún ọba ẹ wò ẹ̀yin lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sílẹ̀ Ele Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sílẹ̀ Ele Global TV gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín òṣùbà yín rè ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ subscribe yẹn lágbára Èdùmàrè ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ẹ bá mi subscribe kẹ́dẹ̀ bá mi share fídíò yìí ẹ wá gbọ́rọ̀ ní ẹnu Mr. Yomi Fabiyi fún ara wọn níwọ̀nba in fact àwọn gan gbọ́ ọ̀rọ̀ yẹn àwọn gan surprise kó má dàbẹ́ ní kí bóyá èmi ni mò ń sọ fún yín ẹ wá gbọ́lẹ̀ àtẹnumọ́ fún ara wọn. If the doctor of Perez Hospital could come out and tell you that I want the CCTV, people bad is a super way working for Buju. Exactly. Come on to Los Perez here, do a thing you want as a witness, watch me. Give us that CCTV. Talk about them and about court order, but give it to us. Only I get it present Kotope, Dr. Yewa. The doctor is now coming to tell you that we have the CCTV of how Mohbad was brought into the hospital. God bless you. God bless you. Because the man says that in Kota Mbele, I need the wolf to here. Don't block. Hello, we'll see you. The doctor has if care is not taken, this same set of people will go and start respecting that doctor. Yes. People driver here. One man treating driver here by. So when you want to say this, any platform is double agent. It's not a side to fight for justice. Nobody can tell us when we see side Papa and multiple CCTV. Nobody everything. And let me tell you, I'm surprised. Prince, let me tell you guys, you'll be surprised if Papa until maybe go wash my balance on any. This is all 100%. Can you imagine? Let me ask you this question. Lady Ebony, I think you're conversant with it. Ẹ jọ̀ọ́ gbogbo kí tó ń wò mí ẹ gbọ́ conversation Mr. Yomi Fabiyi bẹ́ẹ̀ àtàwọn tọ́jọ́ ń sọ̀rọ̀ yẹn wọ́n ní Wunmi àti bàbá Mohbad wọ́n sì jọ ń communicate tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ no justice somebody kò síbi tó ń lọ ó ti fi hàn wípé àwọn pípù yìí wọ́n kàn ń ga ìwà ni wọn ò wá justice rárá tọ̀ tí bàbá Mohbad àti Wunmi tó bá sì jọ ń communicate lóòótọ́ ẹ ṣàgbọ́ bí wọ́n ṣe sọ wọ́n confirm pé wọ́n sì jọ ń communicate tèmi dẹ́ wò pé kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ àbí kí lẹ̀yin rí sí ṣé iná rò bẹ́ẹ̀ jà pé wọ́n sì jọ ń communicate tó bá yẹ pé lóòtítọ́ àti lódodo ẹ jẹ́ kí mi fún ní allegedly pé bóyá ọ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀ bóyá bẹ́ẹ̀ ni but tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni pé Wunmi wọ́n sì ń communicate
tó bá lọ ń communicate lóòótọ́ tó jẹ́ pé lóòótọ́ ni Wùnmí àti bàbá Mohbad ń communicate a jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí Wùnmí ń sọ against bàbá Mohbad wàláì 100% ni tó ní tóun bá ń go down bàbá Mohbad náà ó ń tẹ̀lé òun ni a jẹ́ pé 100% ni ẹja máa gbọ́ lọ. How is it possible as of today, this evening, that I'm dragging Muyiwa now? That Muyiwa misled Baba. Shut up. Muyiwa is a bad one. No, please. Shut up. Shut up. I'm telling you, as I speak, I can play the audio for you. As I just on live right now. If not that on feed doesn't have direction. Hold on. These people are messing with the wrong individuals here. You are now coming out saying that, why you blame Baba? Muyiwa come out to, Muyiwa is a bad one here. Muyiwa confuse Baba. Muyiwa betray Baba. Can you imagine? How can you say Muyiwa betray Baba? No wonder. The same people that are defending Mr. Muyiwa that nobody should talk about Mr. Muyiwa. It's only Baba it's only Baba. We are jealous because it's Mr. Muyiwa. Now you are now. And guess the worst part of it. Vengeance, one of them, now said yesterday that I'm sure that they didn't read the result to us yesterday. Obviously. Because they did not do any autopsy. They read fake result. I didn't know that about pathology. You see? They did not do anything. Autopsy, pathology, fake. Yes. The one was saying that she was saying that nobody should claim Bukky because Bukky was only saying Emma go. She said Bukky was only saying what she before. All of them. Nobody will remove each other. Àti Resi o, àti Bukky o, gbogbo wọn is their plan. Resi is their number one person. Resi. I don't know how you think Baba ṣe gbọ́ pé Resi wà. Ẹ̀rọ bẹ́ẹ̀ tí Baba ṣe tí ẹ̀yin ò tí ì gbọ́ ṣe bá yín fásitì sọ bá ṣe pé Resi wà. Wọ́n ní pé they were all planted. They were all planted to this justice. Please. Save life. Thank you. Wọ́n sọ fún sọ́gbà ẹgbẹ́ nígbà tí mi ò morúkọ yàn tí mi ò ní evidence lọ́wọ́ mo tún pọ́ta sọ pé ó ti fọ́ nílé wọ́n ní Yomi yẹn sọ pé àtẹ́kọ́ orí báyìí. Ẹgbọ́n tó bá mọ̀ pé lóòótọ́ fẹ́ jèrè àwọn ọmọ tó bí lọ́wọ́ dráìvà yẹn kò sọ pé dráìvà yẹn náà pa ẹ́ lọ. Now, God bless you that you said that, Yomi. Ṣé ní dráìvà yẹn ṣe wáyé yẹn? Wọ́n sáré padà wá. Ọkọ̀ tó ṣẹlẹ̀ ní 3 o'clock a.m. Bọ̀bọ̀ nǹkan ló máa fẹ́ dára ẹ̀ sọ. You know what I'm saying? The point is, he has told us in the ambit of what is credibly and can be accepted from him. Yes. Now, 3 o'clock, wọ́n wá pharmacy lọ, wọ́n rí. Now, kí ni róòlù sí àdúrà play? Nígbà tó rí ẹ̀gbọ́n ẹ̀ nínú condition yẹn. Ẹ ṣe o. Okay, now, àwọn mẹ́ta jáde lọ́wọ́ fẹ́ lọ wá oògùn lóru. Àìpẹ́ rẹ̀ bleed. That means he is weak. Wọ́n tó ga tó yẹ, kò sí passion, kò sí interest. What did you do after to your brother? Ṣé kó tó dé kí ló ṣẹlẹ̀? Kí ló dé tí Wùmí ṣe ń tà láti rọ́pò àdúrà? Tó ní sábà sọ pé poison ló máa tọ́wọ́ lọ sọ pé poison ló padà máa pa. Mohbad, àdúrà ló sọ jẹ́ tó jẹ́ last. Kí ló dé tí ìyá Mohbad ní sáré pé kò àdúrà gbọ́dọ̀ sọ̀rọ̀? Àdúrà fẹ́ lé Wùmí, Wùmí fẹ́ lé àdúrà. Nígbà tí àdúrà sọ̀rọ̀ torí bọ́rọ̀ Zomo jáde, wọ́n rún àdúrà pa, wọ́n lè pa lẹ́sẹ̀kẹsẹ̀. Lọ́yà ẹ̀ yọrọ ẹ̀ kúrò. Lọ́yà ẹ̀ wá sí zone 2. Ó ní òun ò bá àdúrà ṣiṣẹ́ mọ́, Wùmí ò kò sí àwọn solicit mọ́, kò sí òun àdúrà tí wọ́n mọ̀. Lọ́yà yẹn ló tún sọ bá ṣe máa rí àdúrà mú. Wow. I'm telling you now. Wow.
ṣé ń gbọ́ o ṣe máa rí àdúrà mọ̀ ọ̀dọ̀ ẹni tó ń gbé pẹ̀lú. ṣé ń gbọ́. See? Now, at the end of the day, Hey. that is that aspect. But immediately tí ọ̀rọ̀ Zomo ti jáde àti Wunmi tí ò àti ẹni òpolówó mọ́ ló ti bẹ̀rẹ̀ sí ṣe mídíà tọ̀. Ẹsẹ̀ Kò ṣe rí. Tí kò ẹ bá ti rí. àwọn òfojú kan rú. Zomo ò délé ẹ̀rí. Wọn ò ní sùn. Báwo ni bàbá tó máa lóun plead the justice for Mohbad tó wá gbọ́ pé NGO kan tí ò mọ ẹni tó ń jẹ́ Zomo tí ò rí rí tó wá ṣe investigation débi kó dárúkọ Zomo. Top secret. Àlọ́ yẹ kó kọ́kọ́ sọ pé let's listen. Ó yà kọ́kọ́ lọ́fẹ́ mú jáde. The only thing tí bàbá wa sọ ni pé Zomo ò délé yẹn rí o. Ọmọ pásítọ̀ ni. Ọmọ pásítọ̀. Can you imagine? Ìjọba rẹ́gísítà gbogbo ọ̀rẹ́ mọ̀ wọ́n ní tó kọ́ pé bẹ́ẹ̀ dákẹ́ ẹ̀ tí kì í ṣàlọ́ kíyèsí òkun. Rìlẹ́sì tó wáyá orí ìgbà wá fi tẹ̀lé sọ díẹ̀ kò dákẹ́. Can you imagine? Ẹni tó bá fẹ́ da àwọn láàmú tó bá kọ́ bá gbowó Mohbad o ká lérò pé yà ń jẹ ká lè ṣe bájà mọ́ fún wọn. ṣé ń gbọ́. lẹ́nu bàbá Mohbad. Ṣiṣẹ́ fún wa ni. Àlọ́ tiẹ̀ bá wọn tán. ó ga ọ. Ìyàwó ọ̀rọ̀ Mohbad. Ẹ wá ní pé káwa sọ díẹ̀. ká mẹ́nu kú. Àwọn kan wá máa protect ìwé èèyàn yẹn. The proper What exactly are you if you are leading, are you hiding? A struggle. And you are asking that the public should support you. Public, you know, chef, let me help public. Bàbá kọ́ ló pariwo. Tell me if that's injustice for Mohbad. I can tell anybody to agree. Bàbá never started justice for Mohbad. Make the real culprit. Inú ilé Mohbad ló wà. Kò lè jẹ́ pé àwọn Samilari Narabali ló pa Mohbad. Wọ́n ṣe mẹ́kọ̀ọ́ believe. Kọ́ jẹ́ pé àwọn òní blessing ló máa ju ogun sínú sàárè Mohbad kí àṣírí náà máa tú. ṣé ń gbọ́. Ṣé ti understand? Sayomi heard this accusation. Exactly. Àyè fún wa ní nílé ìnáwó. ibi tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nìyí o. Fún Sayomi, jẹ́ ń gbẹ. Police from the palace. ṣé gbọ́. Ara àwọn rookies lọ gbé jáde pé kó wá máa distract kó máa gbé kí ní láì bàbá Mohbad jù. Kí ló dé gangan náà? Anybody má play grass wọ́n bọ́ wá máa mú òótọ́ tí gbogbo jọ mi. Yomi is from the palace. ṣé gbọ́. Please don't play that stuff, Gary, please. You know why she's saying that? Hold on. We don't care. It's funny because yesterday they want to start all this crazy movement about the Oba Tomo accusing Bangbe. Now. New analysis. Wọ́n tún ti gbé strategy mi kan. Another strategy. From the palace. Oníṣẹ́ kó wá distract àwọn èèyàn. Ìpè palace Èèyàn ló ṣiṣẹ́ fọlọ́ pamọ́ sí. Can you imagine the business of these people for defending their rubbish as at yesterday? Yomi is from the palace. Ebe ka tora wa. What the hell? Ọlọ́run rárá. Can you imagine? Yomi is from palace. kábíyèsí o. kábíyèsí o. So I am a priest. Emma, the point is this, LB, it is high time. You don't need crowd to fight this case because this is social media. Which is often most of our media don't share no other. Ogiri prison, Ogiri Yogbemo, but for ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní mental problem wọ́n kàn ya bọ́ta ìmí ìdí fóònù mú sọ́wọ́. So at the end of the day, you find all this kind of shenanigans. Ṣé ẹ get me? But at the end of the day, you need to start reading between the lines. How these people are desperate. àwọn àgbábọ̀ wọ́n ní a ò lè torí àwíjàre kí tó ń tán lẹ́nu. ẹni náà ti gbọ́ lẹ́nu arábìnrin yẹn tó ní Yomi is from the palace. Palace ni wọ́n ti ń sanwó fún Yomi. mí ni pé wọ́n ń finance Yomi láti palace. ẹ máa gbọ́ nonsense. ẹ máa gbọ́rọ̀ nígboro ẹnu ìyá yẹn. another strategy tó tún fẹ́ gbé jáde nìyẹn. so àwọn ayé àtún wá fèsì ibẹ̀ yẹn pé palace ni Yomi ti wá ọba ló ń sanwó Yomi ọba ló ń finance Yomi. Can you imagine that nonsense? Can you imagine nonsense? ṣé iná
ọ̀rọ̀ burúkú ní gbòòrò ẹnu. Can you imagine? And ṣé ẹ tún gbọ́ analysis tí wọ́n ṣe ń bẹ̀ yẹn. But gbogbo ojú tó ń wò mí, kí ni ẹ̀yin rò, kí ni èrò ọkàn tiyín, kí lẹ̀yin suggest, kí lẹ̀yin rò pé ó máa end justice somebody. Torí sìn, to God who made me, to God who made me. Evidence tó ti jáde more than 70 to 80% tó jẹ́ pé kò tiẹ̀ nídìí pa àwọn ọlọ́pàá tiẹ̀ ń ṣe wàhálà. Kò nídìí pé ó ń ṣe wàhálà kan tó get the root of àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí. But gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ ti mọ ibi tọ́rọ̀ yẹn ti wọ́ wá. But actually, Mr. Yomi ṣì ń gbé àwọn ìgbésẹ̀ kan, ó dẹ̀ ṣì ń ṣe àwọn ìlérí kan pé òun ò tí ì kí ọwọ́ ìjọba bọ̀. Nígbà tí Mr. Yomi sọ statement yẹn, mo wà shock gbígbé so gbogbo nǹkan tí àárín tẹ̀ ń ṣe yìí, ẹ̀ tí ì kí ọwọ́ ìjọba bọ̀ lọ sọ́dọ̀ ọlọ́pàá, pé lọ́ọ̀yà, ṣe gbogbo ẹ̀, ṣe rally, ṣe conference. Wọ́n ní àwọn ò tí ì kí ọwọ́ ìjọba bọ̀. Wọ́n náà wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ kí ọwọ́ ìjọba bọ̀ báyìí ni pé in fact ibi tọ́rọ̀ yìí gbé ń lọ, protest máa dé House of Assembly, protest máa dé kinní kan woman rights, protest máa dé Abuja, pé àwọn ti kọ open letter sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu báyìí. Bẹ́ẹ̀ mo ti wá ń wò pé ó dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí tún ti ń lọ síbi tí I expect pọ̀ tó máa dé. But kí ni ẹ̀yin rò, gbogbo ojú tó ń wò mí yìí? Torí mo mọ̀ wípé ọlọ́gbọ́n ló pọ̀ nù yín, onílàákàyè ló pọ̀ nù yín, olóye ló pọ̀ nù yín. Èmi náà ni mo kéré jù láàrin gbogbo yín. Èmi náà ọgbọ́n mi dẹ̀ kéré jù. Wọ́n wá ní afọgbọ́n lọ́gbọ́n kọ́gbọ́n kò ń jẹ́ ká pe àgbà ní wèrè. Ẹ jọ̀ọ́, kí ni èrò ọkàn tiyín? Kí ni ẹ̀yin rò wípé ó máa end justice yìí? Bó tẹ̀ ti lè jẹ́ pé lóòótọ́ àti tìlẹ̀ òdodo, àwọn kan lórí platform yìí wọ́n máa ní ẹ lọ jókòó, ẹ lè rí justice. Ẹ ti máa mọ̀ wípé ara àwọn anti justice nìyẹn. But èmi mọ àwọn tí wọ́n fẹ́ justice. Gbogbo wọn welcome o, at anti justice àti justice. Everybody welcome in this platform. Torí èmi mọ̀ pé one day should be one day. Àwọn anti justice yẹn náà, àwọn náà máa jókòó, wọ́n máa ronú pé ẹ dúró, nǹkan táwọn máa ń support yìí kò máa make sense. Tó bá jẹ́ pé ọmọ tiwọn náà ni ó kángun sí kinní yìí nǹkan, ṣé inú àwọn máa dùn? Àbí tó bá jẹ́ pé ọmọ tiwọn náà nìyẹn kọ́kọ́ mú wọn mọ́lẹ̀, ọ̀ bóyá ìyàwó ọmọ wọn kan àbí ọkọ ọmọ àwọn kan, òun ló kàn kẹ́ ọmọ wọn mọ́lẹ̀ tó kàn ṣe báṣubàṣu tó gbẹ̀mí ẹ̀, ṣé inú àwọn máa dùn? Èmi wọ́n pín jọkànjọkàn àwọn náà máa ronú débẹ̀. Bí ọgbọ́n tí wọ́n ṣe mọ, bí làákàyè wọn ṣe lọ, òun náà wọ́n ṣẹ̀ṣẹ̀ ronú yẹn pé bóyá ẹni tó ń fa allegation kan kò wọ́ọ̀tì ẹni tó lè fa allegation kan. Fine, ó máa happen bẹ́ẹ̀ gbá mi. Òun náà àgbàṣe máa ń pòwe pé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Bó ṣe kọjú sáwa, òun ló kọ ẹ̀yìn sáwọn wípé no, Wùmí ò jẹ̀bi ẹ̀sùn tó fi ń kọ yẹn, ó possible bẹ́ẹ̀. Táwa dẹ̀ ń wò wípé Wùmí jẹ̀bi ẹ̀sùn tó fi kàn. Tó bẹ́ẹ̀ kí ni òun níyàwó olóògbé, ó dẹ̀ wà nínú ilé pẹ̀lú àwọn sọ̀ǹgbè kan tí ọkọ ẹ̀ fi jáde láyé. Ó yẹ sọ pé òun ló pa, but ó yẹ kó lè ṣàlàyé. Látijọ́ tí Wùmí ti ń jáde tó ti kò sọ̀rọ̀ pé báyìí ni ọkọ mi ṣe jáde láyé. Ariwo nǹkan tó kàn pa ni pé bàbá Mohbad ó ń claim ogún, ó fẹ́ gbọmọ òun, ó fẹ́ kidnap ọmọ òun. Nǹkan méjì tó kàn tẹnumọ́ nìyẹn. Àwọn wèrè tán dẹ̀ ń bí léèrè question náà, wọn ò bí léèrè pé níjọ́ tọ́kọ ẹ jáde láyé báwo ló ṣe ṣẹlẹ̀, ẹ̀yin mélòó lẹ wà nínú ilé, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ ti rí, but gbogbo ẹ̀jú bẹ́ẹ̀ lọ mọ̀ pé gbogbo ẹ̀yin tó ń wò mí ọlọ́gbọ́n nìyí, olóye nìyí. Ẹ ti gbọ́ àlàyé lẹ́nu Mr. Yomi Fabiyi. Ẹ dẹ̀ ti gbọ́ ìyá àgbàyà kan tó tún jáde tó láti palace ni Yomi ti wá. Ṣé pé ìyá yẹn ó kù díẹ̀ káàtó, ó kù díẹ̀ káàtó. Mi ǹjẹ́ wá lè sọ bóyá gbogbo ojú tó ń wò mí, bóyá ẹ̀yin náà dẹ̀ ti gbọ́ pé àbẹ̀ ti rí àrídájú ẹ̀ pé láti palace ni Yomi ti wá lóòótọ́, because kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ o, kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Má máa bá wọn dábàá nà láì mọ̀. Ṣé nà láì kò lè ṣẹlẹ̀, nà láì kò lè ṣẹlẹ̀. Tó bá máa ṣẹlẹ̀ báyìí, nà túrú kó máa rán dúnmọ́ ẹ báyìí ni pé nà túrú rẹ o. Gbogbo àwa là lólẹ̀ àṣẹ lóòótọ́ ni. So èmi gan kì í bá wọn dáṣà pé kò lè ṣẹlẹ̀ mọ́. Òun tún ṣe ń tú ẹ̀ sí ẹ̀yin lólùfẹ́ mi lé pé àbẹ́yìn náà ti confam ẹ̀, àbẹ́ ti ṣèwádìí tiyín náà, ẹ ti rí pé palace ni Yomi ti wá lóòótọ́, ọba ló ń finance Yomi lóòótọ́, kákúkú mọ̀. Torí nígbà míì wà tó yẹ pé tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ tá máa ń kó dànù, ṣé mo kí máa ń tẹnumọ́ rẹ̀ nígbà pé gbogbo ọ̀rọ̀ náà kọ́ ló ṣe é kó dànù.
ìgbà míì tí wèrè bá sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi máa ń wà bẹ́ẹ̀ gbá mi o bọ̀tọ̀ ńlá wípé ó jẹ́ wèrè àwọn èèyàn ní kọ́kọ́ bí ara sí wọ́n á fojú commonize ẹ̀ ẹ bá mi fi ọkọ̀ yẹn hàn lábẹ́ comment section ohun tẹ́yìn náà bá gbọ́ ń pa ẹ̀ àbí ohun tẹ́ ẹ bá rò sí àbí nǹkan tó bá jẹ́ èrò ọkàn titi yín ẹ fi hàn lábẹ́ comment section ẹ má gbàgbé ẹ bá mi share fídíò yìí ẹ share kó go viral káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ and then fún ẹ̀yin tí ẹ ti subscribe what are you waiting for ọ̀fẹ́ ni subscribe ọ̀fẹ́ ni subscription wọn jáwó anybody ẹ subscribe ẹ tẹ̀ wọn jáwó yín ọ̀fẹ́ ni comment ọ̀fẹ́ ni like ọ̀fẹ́ ni ẹ tẹ̀ like ẹ comment ẹ free ẹ ṣe bó bá ṣe wù yín ẹ free and gbogbo ẹ̀yin tẹ́ wá subscribe yẹn mo wá gbàládùn àfi pé ọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn lágbára Èdùmàrè ẹ ò ní fi gbọ́mọ sí owó lẹ́yìn máa fi kà lágbára Èdùmàrè a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Mr. Yomi Fabiyi against justice for Mohbad ire o.